wí máa yẹ wù ẹ̀ṣẹ̀ amóore. Unquestionable God, ọba bí rẹ kò sí láyé. Afúnni máa sí règùn Olódùmarè, ọba tó ti mẹ́ka tó máa bẹ̀. Ọba tí ó sì wà nígbà tí kò ní sáyé mọ́. Àwa ènìyàn lásán ló ṣe lóore, ọba títí ayé àìnípẹ̀kun o. Nítorí káà la ṣe yan Ọlọ́run ọba, nítorí àkàndá Olódùmarè láti fẹ́ ṣèbà f'Olódùmarè, ọba ò pàbídà sọ́bídìrẹ o. Nítorí ambassador la ṣe níṣú ẹ̀tọ́, ẹjẹ́ àjọ fi f'Olódùmarè ọba o. Ọba mímọ́ tó ń gbé bí mímọ́ ṣòun mímọ́, ògbéni níjà kẹrù ó bó níjà, ọba oníbúọ̀rẹ́, ọba lánàá ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Kábíyèsí àkàyé kọrùn bí alágbálúgbú omi, orúkọ rẹ̀ dùjọ yín gan lọ. Èmi ò rẹ́ni náà tí Olódùmarè lẹ́jọ́. Ọlọ́run mi aṣọ́rẹ́ kiri, Olódùmarè akiri sóre. Ọba tó ń fọ̀rọ̀ dára, àṣẹ tó ju àṣẹ lọ oníbúọ̀rẹ́. Paríparí ọlá, ìmọ̀ nínú ìmọ̀, ògo nínú ògo, àṣẹ tó gajà iṣẹ́ lọ, ìmísí tó tinú ìmísí wà. Iṣẹ́ ọwọ́ rẹ̀ kò làkàwé, kàyéfì tójú kàyéfì lọ. Àwọn àgbààgbà mẹ́rìndínlógún wọ́n forí balẹ̀ fọba tó tó gbani. Àwọn ẹgbàágbèje ìràwọ̀ wọ́n ṣe kábíyèsí fọba mi olùdábìrà yóò. Òkun àtọ̀sà yẹn dẹ́ lọ sálálù, ẹranko lórílẹ̀ àti nínú omi, ẹ ṣe dánsákì f'Olódùmarè. Ọlọ́run ọba mi tó ṣẹrú dọ́mọ, bàbá mi alára ire, onílẹ̀kùn ayọ̀ tó ṣẹrú dọ́mọ, ìbẹ̀rù bójó fòṣìkà, olùrànlọ́wọ́ fẹ́ni tí ó lẹ́ni kankan. Your Excellency, ọba fúnifúni, Your Supremacy, ọba tó ṣẹ́kún dẹ́rìn tó ṣẹ́gun dògbò, olùrànlọ́wọ́ fẹ́ni tí ó lẹ́ni kankan. Bẹ́ẹ̀ pé lólùpèsè òun náà ní, òun lólùlànà, olùwòsàn, olùgbàlà, olùṣẹ́gun àjàṣẹ́gun, gbanigbani, woniwoni, lánilání. Ọlọ́run ọba mi, ọba tó ń gbàdọ̀bálẹ̀, ọba ayé gbogbo. Nítorí ambassador ọláṣẹ níṣú ẹ̀tàn láṣẹ mọ̀ pé wà, torí pé wà lálàáfíà. Ó mọ bí òun ti ń bá bọ̀, ó mọ bí òun bá dé, ló ṣe ní ká fìyìn f'Olódùmarè yóò. Ambassador ọláṣẹ ní ọkọ Olúfúnkẹ́ Ìkòròdú ọ̀gá ọmọ ìlú Kúmẹ̀dẹ́, irúnmọlẹ̀ tí ń fèlè jà, aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ni ó. Ambassador ọláṣẹ níṣú ẹ̀tàn, ẹni àbígbẹ̀ tí ń bẹ̀rẹ̀ ẹ̀ sójú ọ̀nà, ọ̀kan ṣoṣo àràbà tí mi gbó kìjìkìjì. Orin ọpẹ́ ló tọ́ sí ọ, ọláṣẹ ni ó máa yan fáńdà. Ambassador ọláṣẹ ní dákun sọ pé bàbá tó dá ọ̀run méje àti ilẹ̀ méje pẹ̀lú ayé ló ṣe ẹ̀kẹ́dógún, ìyìn ní forúkọ rẹ̀, ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí bí sí ni, ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí bí sí ni o. Òrùn òṣùpá ìràwọ̀ àwọn nímọ́lẹ̀ ayé, òkúta oníyebíye àwọn nímọ́lẹ̀ sálẹ̀, ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí bí sí ni, ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí bí sí ni o. Yìn Olúwa dára o. Ambassador ọláṣẹ ní ọlọ́jọ́ ìbí o tó yàtọ̀ akínyànmọ́, ṣó ẹ̀tàn mo kí ọtí ẹ̀ yàtọ̀, ṣóreṣóre ló ṣọjọ́ ìbí o. Àkàndá Ọlọ́run mà lọ́la ṣe ní, afúnni máa wo bẹ̀, apẹja fúnni lẹ́jà tó tún kọ́ ni mo ṣe ń pẹja. Ní mo pa èèyàn tó sunkún dọ́dọ̀ ambassador, ẹ̀rín ayọ̀ ni wọ́n rí jáde.
àwọn opó àwọn aláìníyá àtàláìní bàbá gbogbo wọn làǹbàsádọ̀ Ọláṣẹ́ni Ṣóẹ̀tàn ṣe fún àpẹja fúnilẹ́jà tó tún tọ̀ ní ìkànṣe ń pẹja ó gbàgbọ́ pé kánáwó kò pé kówó tán káyà ń kò ní kówó pọ̀ sí i ọlọ́jọ́ ìdíwọ́ ní mọ́bàjẹ́ ọdún ayọ̀ ló sì máa ṣe ọlá àwọn tí wọ́n ti dùn nínú afúnni onípadà àdàtọ̀rọ̀ jẹ àmbàsádọ̀ Ọláṣẹ́ni bàbá Erédàmọ́lá dádì Ìrèwọlé bàbá Mórírì Olúwa dádì Mọ́gbárí Ayọ̀ bàbá Ojú Ọlá pé pọ́psí Olúwa tún mi ṣe ìwọ òní ṣàṣedànù lórí ọmọ àmbàsádọ̀ Ọláṣẹ́ni ó yá jẹ́ ìkẹ́ ọ̀rẹ́lé bàbá tó bí ọlọ́mọ ọlọ́jọ́ ìbí ó yá jájọ́ lọ ọmọ èébì ṣò ọmọ Báńgòyè ga bàbá ọlọ́pàá ọmọ babaláké ọmọ ẹlẹ́dìyẹ ogógó mọ̀gà tó yẹ́yìn awo kẹ́gbẹ́kẹ́gbẹ́ ọmọ pẹ́ẹ́lí òrẹ́yìn tó kò fẹ̀yìn dàbíra Báńgòyè ga Ẹ̀gbá ọmọ Lísàbí ọmọ ìrìnjogún ọ̀la àríbi òkò lójú ogun ará ake májòmájò jòlọ́fà gbòdìdí ẹni ọmọ àjọgbẹ̀rú májògbẹ̀ kọ́ tó rẹrú ní sinmi ẹ̀kọ́ kì í síníyàn ìwọ lọmọ agbójó lọ́wọ́ ogun òru là ṣèkà ẹni ṣe lọ́sàn-án nílé farare lọ ọ̀sán là á ṣògbó tọ́ ọmọ ẹja tí ń gbénú ibùsòro ọmọ àtẹniwíjọ kírun rẹ̀ ó máa gbọ́lẹ̀ rẹ̀rẹ̀rẹ̀ Ẹ̀gbá ọmọ asẹ tí mú kíkan ọmọ yúnmúyúnmú lóró ń ké Ẹ̀gbá méjì ò lè jára wọn níyàn láéláé bí kan bá ní báyìí sí ìkejì á ní bá wà lábẹ́ Olúmọ ibi wọn ti golúmọ dádì owó ẹ̀yìn máa ti golúmọ gòkè ọ̀rọ̀ iná ṣe ni Mẹ́kà tí wọn ò kì í ṣe lẹ́gbà Aláké bójá tómi sẹ́mísẹ́mì odò ògùn bẹ́ lẹ́gbà Aláké wọ́n ṣe ń gòkè àràfà lẹ́yìn gòkè Olúmọ ẹ̀yìn lẹ́gbà tí ń gbọ́mọ lọ́wọ́ ikú Ẹ̀gbá tí ń gbọ́mọ lọ́wọ́ àrùn ìran bàbá yìí ní ń gbọ́mọ lọ́wọ́ àdánù Ọláṣẹ́ni ọmọ Báńgòyè ga Ṣóẹ̀tàn ẹ̀yìn lọ́mọ ìrìnjogún ọ̀la ọmọ làǹpẹ̀nilé àṣẹ ń bẹ lẹ́nu ọmọ apẹ̀nà ìfọ̀tẹ́ ọmọ Ṣóẹ̀tàn lámọ̀dé arákọ̀yà ọmọ orógun yọ̀ gbógun mi Ẹ̀gbá ọmọ orò lọ́ta Ẹ̀gbá tí ń fọlájà tí ń fi pèjà ọmọ àṣẹ tí ń mú mi kíkan ọ̀la ọmọ amọ́ mi kíkan ọmọ orò tí ń dún kíkan olùgbọ́njọ́ bí òsínlẹ̀kùn palẹ̀kùndé ìwọ náà tún lè jẹ́ fún ọmọ èrè nígbà ọmọ adúrúnmadé dúrúmọ́sù bẹ́ẹ̀dì rẹ̀ jẹ́ ọmọ àkàkà ní rẹ̀ mọ́ àfijú ìjẹ̀bù tó fọkọ rẹ̀ jọba ní rẹ̀ mọ́ èyí lọmọ ẹlẹ́dìyẹ ogógó mọ̀gà èyí yẹ̀yìn awo kẹ́gbẹ́kẹ́gbẹ́ ìjẹ̀bú ọmọ lẹ́jọ́ àìnílé bàbá ká máa ní tìyá jẹ́ túkì ọ̀rẹ́lé máa tó bí ọlọ́mọ olùrántí má jí àgbẹ̀ abiyamọ o tàbá sọ nípa Ọ̀yọ́ Ìkòyí Igbó Ọ̀rà lọ sí Ìwòkùn bàbá Tóbi Sóbákì ló tẹ Ìwòkùndó Jòsáyà Sóbákì má jí ìyá gbé níbo ni bàbá ìyá Olúọmọ. Ìkòyí ẹ pé Ìkòyí o ẹ pé Ìkòyí ẹ̀ṣọ́ Ìkòyí ẹ̀ṣọ́ àwọn àgbọ̀nyún ọmọ ojoojúmọ́ bí ogun ìgbà gbogbo kìkì ogun tọ́sà tí ó jẹ owó ẹ̀ ló kú kan ọmọ arógun jó ọmọ arógun yọ ọmọ arógun sógbòsè ogun àjàwẹ̀yìn ní múlẹ̀ ẹ̀ṣọ́ wù ní ogun ojoojúmọ́ ní múlẹ̀ bàbá iṣu ní lọ Ìkòyí tí òrógun jà tó ń jà gbòòrò kiri ọmọ ìdárígì ọmọ ìdárígì agbóníkí wọn ní Ìkòyí ìgbọ̀fà ní òun wọn ọmọ aṣáájú ogun má kẹ́yìn ogun ń bọ̀ lẹ́yìn odòkun fọ́fọ́ níwájú Ìkòyí ní kàkà kó ń wò kodò lọ ń wòye àmọ́ abogun lọ ìran Ìkòyí ò kí ń gbọ̀fà lẹ́yìn iwájú ní bàbá yẹn fi ń gbọ̀ta ọmọ Oníkòyí àkọ́kọ́ ọmọ àgbà tí yá wọn tẹ̀ ọmọ ogun lérè jọjà lọ ọmọ àgbà tí yóò rí kú sáà ìlímọ̀ lọ́jọ́ tá a rogún ọba ẹ̀ṣọ́ rogun oyè ṣẹ̀ṣẹ̀ mọ̀tẹ́ rẹ̀ omi kan ti ń tẹ́ ní kò ilé tẹ́nìkan gbọ́dọ̀ mú èrò ọ̀nà kò gbọ́dọ̀ bù sọ́sẹ̀ ẹ̀ṣọ́ Ìkòyí débẹ̀ ló bù bọ́jú ọmọ kọ̀yọ́kọ̀yàn la kọ̀yàn Ìkòyí ọmọ adìlẹ̀ kíkú tó dé Ìkòyí kì í jò kété Ìkòyí tó bá jò kété ogun ni wọ́n ń lọ ọjọ́ kìíní tó ní Ìkòyí kú ojú máa pa lọ́sẹ̀ àgbà ní mi kò tí ì dà ṣùgbọ́n mo kúrò lọ́mọ àgbẹ̀kọ̀rùn lọ́nu oko wọ́n gbẹ́lẹ̀ wọn kó ní Ìkòyí mọ́ nípẹ̀kun òrìṣà ńlá àgbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ Oníkòyí ló sùn bẹ̀ àtàrí Oníkòyí kò sùn bẹ̀ ẹ̀yin lọ́mọ àṣìjú àpòpin lágbá ọ̀fà sọ fún kọ̀fún yọ̀yọ̀ lágbá ọ̀fà sílẹ̀ ọmọ ìgúnnugún balẹ̀ wọn àjọrí àkàlàmọ́kó balẹ̀ wọn àjẹjọ ìtẹ́tẹ́rẹ́ balẹ̀ ó jẹ́ fún agbọ́ni ẹ̀yin lọ́mọ ogun lọ́kùn
kólé lọ́sìn ìran Ìkòyí wọn kì í gbéwúrẹ́ bẹ́ẹ̀ wọn kì í gbàgùtàn ṣùgbọ́n bí sàmọ̀ mi bá tẹ́tí ẹ̀ sílẹ̀ tó jóbìnrin wọn á mú fi sárárín dín Ìkòyí ọmọ àgbọ̀n ìyá àgbọ̀n tẹ ọmọ òpó múlẹ́rọ máa jẹ àlè kan ọmọ òpó rọ́ṣọ òpó gbàjà òpó kan dúdú ambassadọ làṣẹ ní ṣùẹ́tàn ìwọ ti sọdún èyí ò wá sómìràn a ò ní rántí ọjọ́ ìbí rẹ̀ kábànújẹ́ lọ́lá Ọlọ́run a ò ní wá ọtí láwùjọ olóríire torí kàkà kọ́mọ olórí ó jì sí kòtò mọ̀nàmọ́ná àṣìṣe ìmọ̀lẹ̀ fọmọ olóore èèyàn tó mọ rírì rẹ ló ní kí ọ̀gàn o ọmọ ṣètù no king as God lónírú rẹ sọ̀wọ́n o ọba bí Ọlọ́run kò sí ọmọ ṣètù nílùú Ọ̀yọ́ adélé àríàgò lọ́yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà lónígbà ọdún kan ni o ìgbà yóò tù ọ́ lára o ambassadọ á tù ọ́ lára o ìgbà yìí o àsìkò yìí o á tù ọ́ lára o. Happy birthday to you ambassadọ Ọláṣẹ́yìn ní Ṣùẹ̀tàn ìgbà ọdún kan náà.